لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. Adúpẹ́ sí ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad. Àbí Allah subhanahu wa ta'ala nínú ìkẹ́ rẹ̀ kí ó má yọ wá sílẹ̀ nínú ìkẹ́ àti nínú àánú rẹ̀ ọlá ìpè méjì rẹ̀. Eléyìí ni ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ ní orí Al-Uswatun Hasana platform yìí. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tí a ṣe máa ń ṣàlàyé ẹ̀ fúnra wa ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Òun náà ni a pè ní silsilatun min hayati rasulillahi sallallahu alayhi wa sallam wa ashabihi. Agbọ́nrin àti ìpele ìdánilẹ́kọ̀ọ́ tí a fi ń ṣàlàyé fúnra wa nípa ìtàn ìṣẹ̀mí ayé ànábì Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàábé rẹ̀. A bẹ̀rẹ̀ pẹ̀lú ìtàn bóò ní ìlú Mọ́kà bóò ní ó ṣe dìde à ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́. Eléyìí ni abala ẹlẹ́ẹ̀karùn-ún. Ní ọ̀sẹ̀ tó kọjá ni a bẹ̀rẹ̀ ìtàn bí ẹbọ, ìmọ̀ jọ́sìn fún nǹkan míì, ìmọ̀ sin òòṣà bí ó ṣe wọ ìlú Mọ́kà. A sì ṣàlàyé fún wa wípé ọkùnrin kan tí í ṣe Amru ibn Lu'ay al-Khuzai òní ó mú ẹbọ àti òòṣà òní ó mú wọ ìlú Mọ́kà. Nígbà tó sì mú dé ìlú Mọ́kà, àwọn tó kù ní Jaziratu al-Arabiyya gbogbo wọn gbà lọ́wọ́ rẹ̀ torí pé wọ́n ti rí i pé òun ni onímímọ̀, ó sì jẹ́ èèyàn dáadáa tí máa ń ṣe dáadáa, ó nífẹ̀ẹ́ dáadáa, ó nífẹ̀ẹ́ ẹ̀sìn àmọ́ kò nímọ̀. Bí ó ṣe ṣèrìn àjò lọ sí ilẹ̀ Sham ó nìyẹn. Nígbà tí ó dé ilẹ̀ Sham, ó rí àwọn ará ilẹ̀ Sham tí wọ́n ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run. Nígbà tí ó wá bi wọ́n léèrè, àwọn yẹn wá sọ yìí pé ẹ̀sìn tó yẹ kẹ́yìn ará Mẹ́kà gan máa sì lélẹ́yìí. Òun ò sì mọ̀ dáadáa ló fẹ́ ṣe. Bí ó ṣe gba òòṣà Hubal, ó gba òòṣà Hubal yìí ló sì pe àwọn aráàlú Mẹ́kà. Eléyìí ni bí ẹbọ ṣe fọ́n kálé. Ọkùnrin Amru ibn Lu'ay ànábì gangan fúnra rẹ̀, ànábì gangan rí nínú náà tí a sì ka hadisi yẹn tí a kà fúnra wa. Àmọ́ ọ̀rọ̀ Amru ibn Lu'ay yẹn kò tán síbẹ̀ torí pé gbogbo àwọn àdádálẹ̀ eléyìí tó wọnú ẹ̀sìn Islam nígbà yẹn lọ́hùn tí ó change ojú pọ̀nà ànábì wa Ismail, ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹni tó mú wá ò ní Amru ibn Lu'ay yìí. Torí pé ìlànà tó bá ti mú wá bíi wáàyí ni àwọn èèyàn máa ń gbà ní ọwọ́ rẹ̀ torí bí wọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀. Amru ibn Lu'ay yìí al-Khuzai tí a ṣàlàyé fúnra wa yìí, àwọn àfá onímímọ̀ Islam àti àwọn àfá tí máa ń kọ́tàn wọ́n jẹ́ kó yọ wáyé pé àwọn àlìjànú wọn a máa yọjú sí lójú oorun tí wọ́n tún kọ́ ní nǹkan burúkú míì tó jẹ́ tuntun tí ó tún ṣe. Lára nǹkan tí wọ́n kọ́ ó ní pé àwọn àlìjànú yọjú sí lójú oorun níjọ́ kan, wọ́n wá fi hàn àwọn òòṣà ànábì wa Nuh alayhi salatu wassalam tọ́lọ́run ti torí ẹ̀ pa àwọn ìjọ ànábì Nuh rẹ̀. Ibi tí òòṣà yẹn wà nínú ilẹ̀ tí òòṣà yẹn wà, àwọn èèyàn márààrún yẹn Wada, Yaghutha, Ya'uqa àti Nasra, àwọn èèyàn márààrún yẹn, àwọn èèyàn rẹ̀ márààrún yẹn tí àwọn èèyàn wá gbẹ́ ère wọn, àwọn àlìjànú fi ààyè yẹn hàn ní Jeddah nígbà náà lọ́hùn. Wọ́n fi ààyè hàn bí Amru ibn Lu'ay ṣe jí ọkọ̀ orí sí Jeddah, ó sì lọ wú àwọn òòṣà níbi tí wọ́n wà, ó gbé wá sílùú Mẹ́kà. Nígbà tó wá di àsìkò hajj táwọn Qabailul Arabiyya al-Mukhtalifa tí wọ́n wá fún hajj, ó wá pè wọ́n jọ, àwọn tó jáwọn olórí ìlú kọ̀ọ̀kan, ó wá bẹ̀rẹ̀ sí fún wọn ní òòṣà pé ọ̀yá ẹ̀yin ẹ máa gbélé lọ, ẹ̀yin ẹ máa gbélé lọ, ẹ̀yin ẹ máa gbélé lọ. Gbogbo wọn sì ti rí lóní mímọ́ nígbà náà lọ́hùn, wọ́n tẹ̀lé ojúpọ̀nà èṣù eléyìí tí ó mú wá àtàwọn ìwà àbàjẹ́ míì àtàwọn ìwà ẹbọ míì tí ó mú wá. Eléyìí ni bí ẹbọ bí ó ṣe fọ́n kálé. Àmọ́ kó tó di pé a lọ lórí ọ̀rọ̀ Amru ibn Lu'ay, máa pe àkíyèsí wa sí nǹkan kan pàápàá jùlọ àwa tá a bá jẹ́ àfáà àti a bá jẹ́ onímímọ̀ tí a bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Ká lọ mọ̀ pé ẹni tí ó bá jẹ́ àfáà pàápàá jùlọ láwùjọ tá a wà yìí, ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní mẹ́sìn yanjú. Àmọ́ n tó ṣe ni láàánú láyé lónìí ni wípé
ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pera wọn láàfáà tí wọ́n ń ṣe èdè àwò ìmọ̀ wọn ní má tó bó ṣe kí wọ́n ní kí wọ́n káwọn náà tó bọ́ta kí wọ́n tó máa pera wọn ní onímọ̀ Islam. Àwọn irú àwọn èèyàn báyìí náà wọ́n máa ṣe fatuwa fáwọn èèyàn, wọ́n máa sọ àwọn èèyàn nù, àwọn gangan ó sọnù fúnra wọn. Wọ́n tó wá ní àwọn èèyàn míì tí ó máa tẹ̀lé wọn tí ó nífẹ̀ẹ́ wọn tí àwọn èèyàn tí wọ́n sọnù. Àlámọ̀rí tí ó sì parí ni ẹnì kọ̀ọ̀kan wa náà rí láwùjọ wa pàápàá jùlọ nírú àsìkò yìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àfáà ti pọ̀ lórí Facebook, àtẹni tó mọ kéwú àtẹni tí ò mọ kéwú, àtẹni tó lè dá Kùránì kà àtẹni tí ò lè dá Kùránì kà. Ẹ̀rí tẹ́ ń pa mí níjọ́ kan tí wọ́n ń bi àfáà kan léèrè, ó ń àlẹ́jì àfáà tó ó ń àlẹ́jì ìmáàmù Ibn Kathir. Ó wá ń sọ pé ìmáàmù Ibn Kathir ó tú nǹkan nínú tafsir Ibn Kathir rẹ̀ pé kò tú dáadáa. Ẹnìkan wá ń challenge ẹni yẹn sáfà astagfirullah sọ́rí tó pè láàfà. So ẹni yẹn wá ń challenge yìí pé ntẹ́yìn tú yìí kí ni ìtumọ̀ tó yẹ kí wọ́n fún ìtumọ̀ owó lẹ́yìn mọ̀nù lára ó ní ọlọ́run ìsáàfà oníkéwù kì í sáàfà oníkéwù bóòlù yẹn ṣe lè máa kílèmù àfà tí ó pera rẹ̀ láàfà tí ó wà lóhùn ìsáàfà oníkéwù àfà oníwì òun ló pera rẹ̀. Àtọ́júpọ̀ làwọn èèyàn míì báwọn èèyàn míì ṣe ń sọra wọn nù. Ànábì ní tó bá di ìgbẹ̀yìn ìgbà àpẹẹrẹ tá a fi mọ̀ gbẹ̀yìn ìgbà ni pé ittakhadha an-nasu ru'usan juhala. Àwọn èèyàn ó mú àwọn adarí àwọn aláìmọ̀kan ni wọ́n mú ládàrí. Wọ́n á máa bi wọ́n léèrè nípa àmọ̀ ẹ̀sìn fa aftau bighayri ilm fadallu wa adallu. Wọ́n máa ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn wọ́n sọnù wọ́n tún sọ àwọn èèyàn nù. Eléyìí ni ti ń ṣẹlẹ̀ láyé lónìí. Àkídà ẹlòmíì ọ̀dà ẹlòmíì ò ní tó yẹ kó ní nípa ẹ̀sìn. Ànábì wa Muhammad ó sọ nínú hadisi Abu Buraida Abdullah ibn Buraida tó gbà wá látọ̀dọ̀ bàbá rẹ̀. A lè ṣe kíyàsí yẹn sí ọ̀dọ̀ àwọn àfáà tí wọ́n máa ń ṣe fatuwa lónìí. Ànábì ní al-qudot àwọn tí máa ń ṣe ìdájọ́ tí máa ń dájọ́ nílé ẹjọ́. A lè ṣe kíyàsí ẹ̀ sí àwọn al-mufti ní ìsìn pé al-qudot thalathatun. Ó ní àwọn tí wọ́n máa ń ṣe ìdájọ́ mẹ́ta ni wọ́n qadiyani fin nari wa qadin fil jannati. Àwọn méjì nínú àwọn mẹ́ta tánàbí dákọ̀ ó nínú náà ni wọ́n wọ̀. Ẹnìkan nínú wọn òní ó wà lìjánà. Ẹni alákọ̀ọ́kọ́ ẹni tí ó wà lìjánà òní qadin arafa al-haqqa faqada bihi. Ó ní ẹni tó jẹ́ adájọ́ ọmọ òdodo ló fi dájọ́ fa huwa fil jannati. Irú ẹni inú àlìjánà ni ó wọ̀. Wa qadin àti adájọ́ míì arafa al-haqqa ọmọ òdodo fajaro muta'ammidan fa huwa fin nar. Ọmọ òdodo ó wá change ó gúnrí kúrò níbi òdodo lẹ́yìn tó sì mọ̀ pé tóun òdodo ni ó yẹ kóun fi dájọ́ ó gúnrí kúrò ńbẹ̀ fa huwa fin nar. Ó dẹni ẹlẹ́ẹ̀kejì nínú ẹni tí máa ń ṣèdájọ́ wa qadin qada bighayri ilmin fa huwa fin nar. Àti adájọ́ kan tó dájọ́ láì nímọ̀ fa huwa fin nar. A lè ṣe ilé àkùn tàbí ìyẹn pè ní adájọ́ a lè ṣe ilé àkùn ẹ̀ sí àwọn ulama àwọn al-mustafti tí wọ́n máa ń fún yàn ní tí wọ́n máa ń fún ṣe fatuwa fáwọn èèyàn ní ìsìn. A lè pín àwọn náà sí mẹ́ta. Àwọn kan mọ̀ òdodo wọ́n sì ń dájọ́ òdodo wọ́n mọ̀ òdodo wọ́n ń ṣe wáàsí òdodo. Irú àwọn ẹni wọ́n bọ̀ lọ́wọ́ bàálí kí lọ dáadáa. Àwọn kan wọ́n mọ̀ òdodo pé ń tọ́ yẹ káwọn ọmọ sàmọ́ torí owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn kan. Gbogbo àwọn tí ń ṣe tọ́wánù fi sọ yìí Bukhari sọ yóò Muslim náà à ń bẹ́nu wọn kì í ṣe gbogbo wọn náà ní òmò òdodo àwọn míì mọ̀ òdodo nínú wọn. Wọ́n mọ̀ òdodo pé ń tọ́lọ̀ wọn bá àtànábì ń sọ òlélẹ̀ ọ̀rọ̀ yóò rí báyìí tí ń ṣe tọ́nù sí súnà gbogbo wọn mọ̀ òdodo àmọ́ torí owó bóyá àwọn kan sponsor wọn outside the country wọ́n gúnrí kúrò níbi òdodo yẹn. Irú àwọn ẹni yẹn fahuwa fin nar illa an yatuba ila Allah subhanahu wa ta'ala. Àwọn míì ò sì mọ̀ nǹkan kan aláìmọ̀kan ni wọ́n àwọn náà wà máa ṣe ìdáwò ilmu wọ́n dájọ́ lẹ̀. Ẹlòmíì náà yóò jáde ẹ̀kọ́ secondary school kò ní lázàmà máwọn àfà kò ní kakéwú débi tó yẹ. Kìí ṣe ẹ̀bùn ni pé kéèyàn jáde thanawi kó máa báwọn yẹn sọ̀rọ̀ àmọ́ yóò níbi tí ìjìhádù rẹ̀ tí ó ti dé yóò níbi tí ìtìzámù pẹ̀lú àwọn ulama rẹ̀ tí ó ti dé. Àpọ̀ ìbẹ́nu àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lázàmà àwọn ulama wọ́n jókòó kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n jókòó kọ́ yanjú wọ́n faragbolẹ̀ àwọn náà bọ́ta wọ́n ń ṣe fatuwa fáwọn èèyàn wọ́n sọnù wọ́n sì sàwọn èèyàn nù. Nígbà tẹ́nìkan bá ń sọ wípé nínú Kùránì o kò sí nasikh wa mansukh táwọn èèyàn bá ń rọ́bìsì bàbá Ufaymin bàbá Ibn Baz táwọn èèyàn bá ń rọ́bìsì Imam Muslim Ibn Hajjaj an-Naysaburi táwọn èèyàn bá ń
rọ́bìṣì Imam Bukhari tí wọ́n sọ yìí Bukhari eléyìí ni Amru bun Luhayi náà ṣe irú ṣèṣe Amru bun Luhayi ibi tó gbẹ̀yìn rẹ̀ kọ́ àbá àwọn ẹni ń bẹ lọ́n kí ìṣesí má gbẹ̀yìn wọn o. nígbà tá a sọ yẹn tán ká bọ́ síbi àwọn èèyàn kan bí ẹbọ àwọn èèyàn kan tí a tún padà sọ tí wọ́n ń pè ní al-Hunafa àwọn èèyàn yẹn bí ẹbọ ṣe pọ̀ tó lásìkò tá à ń sọ yìí nílùú Mẹ́kà àwọn Hunafa wọn kì í bá wọn jọ́sìn fún nǹkan míì lẹ́yìn Allah subhanahu wa ta'ala al-Hunafa ó ní àwọn àfa ò ní wọ́n pa àwọn èèyàn yìí wọ́n pọ̀ àwọn àfa sí ìkìláàfù láàrin wọn ń bẹ́nu wọn tó gba Islam tó bá nàbí lórí Islam tó sì gbà á ìsì ń bẹ́nu wọn tó jẹ́ pé orí pé ó wà ní Hunafa yẹn ló kú sí àmọ́ gbogbo ìwà àbàjẹ́ tí ń bẹ láàrin àwọn Lárúbáwá à ń forí balẹ̀ fóòsà ni à ń pe nǹkan mí lẹ́yìn Ọlọ́run ni à ń fi nǹkan mí búra lẹ́yìn Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni àti gbogbo àwọn ìwà àbàjẹ́ mi àwọn Hunafa yìí wọn kì í bá wọn ṣe orí ojúpọ̀nà ìsìláàmù eléyìí tí ànábì wa Ismail tó fi ilẹ̀ òní wọn kì í bá wọn kódà lára wọn ń bẹ tó yẹ pé tí wọ́n bá dùn nǹkan báyìí táwọn kèfèrí bá dùn nǹkan sórí òòṣà àwọn yẹn ò ní jẹ àwọn èèyàn yìí làwọn àfa pè ní al-Hunafa àwọn àfa onítàríkh á sọ díẹ̀ orúkọ wọn díẹ̀ á kà á wà mú kan àbí méjì lára wọn á kà sọ díẹ̀ nínú sẹ̀mí ayé rẹ̀ ká tó máa tẹ̀síwájú lára wọn òní Qais bun Sa'ida lára àwọn Hunafa ni lára àwọn òní Zaid bun Amru bun Nufail lára àwọn òní Waraqah bun Nawfal lára àwọn nìyẹn lára àwọn ni Labid bun Rabi'a al-Amiri lára àwọn náà ni lára àwọn táwọn afáàkà wọn ni Umayya bun Abi Salt àwọn èèyàn yìí àtàwọn míì táwọn afá onítàríkh ká àwọn ni al-Hunafa gbogbo wa àbàjẹ́ èṣù ni ìmọ̀ foríbalẹ̀ fóòṣà ni wọn bá wọn sí kódà Abubakar as-Siddiq radiyallahu ta'ala anhu ó náà bá wọn jọ́sìn fóòṣà rí gbogbo wa àbàjẹ́ táwọn èèyàn máa ń ṣe nígbà jàhílì kó tó di pọ́ gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò bá wọn sí rí à ń bọ̀ wá débẹ̀ asọ̀tàn rẹ̀ náà pẹ̀lú àánú Ọlọ́run ní pílátífọ́ọ̀mù yìí inshallah bí amúre náà subhanahu wa ta'ala nǹkan ọmọdún bàkẹ́yà tọ́lọ́mọba àlékẹ́lá tó bá ṣẹ́wà kọ́lọ́mọba àlékẹ́lá kọ́ ṣẹ́wà kú o kọ́lá wà níbi wàhálà àsìkò yìí o kọ́májì ọkàn ẹnìkọ̀ọ̀kan wa àti gbogbo olùgbọ́ mi o ọlá ìpè méjì rẹ̀ àwọn èèyàn yìí ó ní al-Hunafa tó jẹ́ pé orú ojúpọ̀nà ànábì wa Ismail òní wọn wà wọn ò bá wọn bí wàhálà àti ìmọ̀ jọ́sìn fún nǹkan míì bó ṣe fọ́n kálẹ̀ láàrin àwọn Lárúbáwá tó nígbà náà lọ àwọn ẹni wọn ò bá wọn sí. a wà mú ẹyọ kan lára wọn Zaid bun Amru bun Nufail kákan wo àdìsí eléyìí tí Ìmáàmù Bukhari eléyìí tó gbà wá nípa ọkùnrin bó ṣe ń ṣègbìyànjú láti mọ òdodo. an Ibn Umar ana Zaid bun Amru bun Nufail látọ̀dọ̀ Ibn Umar ó ní Zaid bun Amru bun Nufail kharaja ila Sham yas'al an dini yatba'uhu Zaid bun Amru bun Nufail ó jáde kó lu Maka lẹ́yìn tó kọrí sílẹ̀ Sham ó ń wá ẹ̀sìn lọ tí ó máa ṣe ó ń gá mọ̀ pé táwọn èèyàn ń ṣe nílẹ̀ la ní Jaziratu Arabia àwọn Quraishi àtàwọn míì tọ́jà lásọgbé wọ́n máa wí kéèsì ẹ̀sìn tó yẹ wọ́n máa ṣe ó wá jáde lẹ́yìn tí ń wá Ọlọ́run ọba àlekè ọlá lọ bó ẹ̀sìn wo lòun fẹ́ máa ṣe bọ́yọ̀ ń lè ráwọn ẹ̀sìn míì tí ó da ju tí wọ́n ń ṣe yẹn lọ gẹ́gẹ́ bí ànábì wa Ibrahim gẹ́gẹ́ bó náà ti ṣe nígbà tó wà láàrin àwọn ìjọ rẹ̀ tí ó sì mẹ̀sìn tó máa ṣe orósùpọ̀ orí gbogbo ẹ̀ kó tó di pé wá conclude pé wọ́n tó bá fi mímọ̀ náà ilé mọ̀nà o irú eléyìí náà ò ní Zaid bun Amru bun Nufail eléyìí náà ló ṣe ó jáde lẹ́yìn tí ń lọ Sham falaki aliman mina yahud fasalahu an dinihim ó wá pàdé ìkan lára àwọn àfáà pàdé àwọn tó nímọ̀ lára àwọn yahudi ó wá bi léèrè nípa ẹ̀sìn wọn pé ẹ̀sìn yahudi yìí ẹ sọ fún mi qala inni la'alli an adina bidinikum fa akhbirni ó ṣeéṣe kọjá pé mi náà ẹ̀sìn yìí ní màá ṣe sọ irú kí nǹkan wo ní bẹ́ẹ̀ nú ẹ̀sìn yìí ṣàlàyé ẹ̀sìn yìí
ṣàlàyé ẹ̀sìn yẹn fún mi. Faqal ó ní ọkùnrin nínú àwọn tọ́jú onímọ̀ nínú àwọn Yahudi ó bá sọ fún mi pé la takunu ala dinina hatta ta'khudha nasibaka min ghadabillah. Ó lè jẹ́ kan lára àwọn tí ń ṣẹ̀sìn wáyé àbí ká sọ wípé tọ́wọ́ bá ti jẹ́ kan lára àwọn tí ń ṣẹ̀sìn wáyé a jẹ́ pé wọn náà ti nípe kan nínú ìbínú Ọlọ́run bá lékè ọlá ni. Ó lè jẹ́ tí ọmọ ṣẹ̀sìn tí ọmọ ṣe tọ́ tí ọmọ ṣe bó ṣe yẹ kó ṣe àfi ìgbà tí wọn náà tó di ẹnìkan nínú ẹni tí ó mú díẹ̀ nínú ìbínú Ọlọ́run tọ́lọ́run bá lékè ọlá ó bínú sí wọn náà o. Torí pé nínú àwọn ẹni tọ́lọ́run bá lékè ọlá bínú sí ń làwọn Yahudi pẹ̀lú àwọn ìwà tí wọ́n hù táwọn náà sì mà ńgbà tọ́lọ́run gbà Nábì dìde wọ́n mọ̀ pé Nábì dìde fàjà àdùbẹ̀ àmọ́ wọ́n ṣe kèfèrí sí kọ́lá Zaid oní Zaid bùn Amr bùn Nufail ló bá sọ fún pé má àfihàn illa min ghadabillah ìǹsà fún nǹkan kan tó jẹ́ máa wẹ́sìn káàkiri ìfẹ́ kọ́lọ́run bínú sí mi ní òjé ń ṣe ẹbọ táwọn ará Mọ́kà ń ṣe ìfẹ́ kọ́lọ́run bínú sí mi ní ìwọ tó wá ń sọ yí pé ẹ̀sìn tí ó introduce mi sí mi báyìí ń ṣe àfi kéèyàn tó rí ìbínú Ọlọ́run ó ní wala ahmilu min ghadabillahi shay'an abada wa inni astati'uhu wa anna astati'uhu ìbínú Ọlọ́run ọba àlékè ọlá ń lè tẹ̀rígbà bó ń tí ẹ lè ṣe ni fàtàdúlùní ala ghairihi tú mi sí nǹkan míì nínú ẹ̀sìn tó yàtọ̀ sẹ́sìn yìí eléyìí ń ṣe lè qal lọkùnrin bá sọ pé ma a'lamuhu illa an yakuna hanifan ń tó yàtọ̀ sẹ́sìn Yahudi àfi kí ó jẹ́ hanif qala Zaid bun Amr bun Nufail oní Zaid bun Amr bun Nufail bá sọ pé wa mal hanif kí ni hanif tó ń sọ pé yẹ kéèyàn jẹ́ qala dinu Ibrahim lahum dinu Ibrahim lam yakun yahudiyan wala nasraniyan wala ya'bud illa Allah. Ẹ̀sìn ànábì Ibrahim kìí ṣe Yahudi kìí ṣe Nasara kìí jọ́sìn fún nǹkan míì àyàfi Allah subhanahu wa ta'ala. Fa kharaja Zaid falaqiya aliman min Nasara oní Zaid bá kú lọ́dọ̀ ọkùnrin ó bá pàdé ìkan lára àwọn onímọ̀ nínú àwọn Nasara fa dhakara mithlahu ó sọ̀rọ̀ tó sọ fún onímọ̀ àwọn Yahudi ó sọ fún faqal ó ní onímọ̀ àwọn Nasara tó jẹ́ onímọ̀ náà àwọn Nasara bá sọ wípé lan takuna ala dinina hatta ta'khudha nasibaka min la'natillahi ó lè jẹ́ nìkan nínú kó jẹ́ kan lára àwọn ọmọ ìjọ wa nínú ẹ̀sìn wa títí tí wọn náà fi nípìn rẹ̀ nínú ìgbé Ọlọ́run ọba àlékè ọlá o. Faqal ma àfihàn illa min la'natillahi wala a'malu min la'natillahi wala min ghadabihi shay'an abada. Ìbínú Ọlọ́run ègbé Ọlọ́run làánà Ọlọ́run nígbà ni mo sáfù tí mo fi kúrò nínú ẹ̀sìn tí mo fẹ́ ṣe yìí tí mo ń ṣe tẹ́lẹ̀ ẹ̀sìn tí òjì ń bá wọn ṣe ìnlé forí gbé ìbínú Ọlọ́run bá àlékè ọlá fadalluni ala ghairihi nǹkan míì tó yàtọ̀ sí náà sọ̀rọ̀ ju mi sí rẹ̀ faqala ma a'lamuhu illa an yakuna hanifan ìmọ̀ nǹkan kan tó yàtọ̀ sí ẹ̀sìn yìí tó yàtọ̀ sí nǹkan tó lè ṣe tó lè sórí ire o àfi kó jẹ́ hanif. Ó tún wáá bí ọkùnrin tó jẹ́ onímọ̀ lára àwọn Nasara lérè pé wa mal hanif kí ni hanif yẹn gan qala dinu Ibrahim ẹ̀sìn ànábì Ibrahim lam yakun yahudiyan wala nasraniyan wala ya'bud illa Allah kìí ṣe Yahudi kìí ṣe Nasara kìí ṣe nǹkan mí àyàfi Allah subhanahu wa ta'ala. Falamma ra'a Zaidun qawlahum nígbà tí Zaid tó rí táwọn méjèèjì sọ yìí fi Ibrahim alayhi salam tó rí tí wọ́n sọ nípa ẹ̀sìn ànábì wa Ibrahim alayhi salatu wassalam falamma barasa rafa yadayhi nígbà tó wá kú láàrin wọn tó kú lọ́dọ̀ wọn ó wá na ọwọ́ rẹ̀ méjèèjì sí wípé faqal ó ní Allahumma ó ní ìwọ Ọlọ́run ìní mo ń jẹ́rìí pé ashhadu anni ala dini Ibrahim mo jẹ́rìí pé orí ojú pọ̀nà ẹ̀sìn ànábì Ibrahim alayhi salatu wassalam ó ní mo wà ilé ní díẹ̀ lára ọkùnrin yìí àti àwọn èèyàn míì náà lára wọn ni Waraka bun Nawfal eléyìí tí Khadija tó mú ànábì sallallahu alaihi wasallam tó mú lọ bá àti àwọn èèyàn míì. Ibi tí a ti dúró ní lágbára Ọlọ́run ọba àlékè ọlá a máa tẹ̀síwájú tó bá di ọjọ́ mẹ́jọ
agbára Ọlọ́run àbí Allah subhanahu wa ta'ala nínú àánú kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún wa subhanaka allahumma wa bihamdik